Ẹ kú dédé ìwòyí. Ẹ gbọ́ àwọn ìròyìn tó jáde láti inú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 11 oṣù keje ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Yorùbá bọ̀ wọ́n ní iyán ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹlifẹli. Ilé-ẹjọ́ ECOWAS ti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lánàá lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ EndSARS. Lábẹ́ rẹ̀, ilé-ẹjọ́ ECOWAS dá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lẹ́bi títí ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. Ó pa á láṣẹ kí ìjọba àpapọ̀ san owó gbàmábínú fún DJ Switch àtàwọn méjì míì lẹ́yọ kọ̀ọ̀kan. Amnesty International gbóṣùbà káre fún ilé-ẹjọ́ ECOWAS lórí ẹjọ́ tó dá. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣe ìlérí pé láàrin 100 ọjọ́ ọ̀wọ́n gógó oúnjẹ yóò ti di àfìsẹ́yìn tí eégún fi ṣọ. Lábẹ́ rẹ̀, ó fìdí ẹ̀ múlẹ̀ wípé owó tó ń jẹ́ sísan lórí àwọn oúnjẹ tí wọ́n ń gbé wọlé tàbí jáde láti ibìkan sí ibòmíì ti di wíwọ́gi lé. Ìpèsè epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà ti gbẹnu sókè sí mílíọ̀nù 1.17 bárẹ́ẹ̀lì lójúmọ́ nínú oṣù keje. Àjọ OPEC ló sọ bẹ́ẹ̀. Òní ni àwọn ìjọba ìpínlẹ̀ lórílẹ̀-èdè yìí yóò mọ ibi tí orí ń gbé wọn lọ pẹ̀lú bí ilé-ẹjọ́ gíga yóò ṣe máa gbé ẹjọ́ kalẹ̀ lórí òmìnira ìjọba ìbílẹ̀. Àjọsọyépọ̀ Samuel awuyewuye míì má tún ti jẹyọ o. Lábẹ́ rẹ̀, ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní àwọn kò sọ fún ìjọba àpapọ̀ láti dáwọ́ dúró lórí ìgbésẹ̀ rẹ̀. Ààrẹ Tinubu ti búra fún àwọn akọ̀wé rẹ̀ 8 kan, Sanusi náà wà nínú wọn. Ẹgbẹ́ òṣèlú PDP ti júwe ilé fún àwọn ìsọ̀ǹgbẹ̀yẹsàn Wike kan. Wọ́n ní wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ tó tako òfin àti ìlànà ẹgbẹ́. Òní yìí ni Ààrẹ Tinubu yóò ṣe ìpàdé pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórí ọ̀rọ̀ owó oṣù tó kéré jùlọ tó wà nílẹ̀. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain ni yóò máa kojú orílẹ̀-èdè England níbi àṣekágbá ife ẹ̀yẹ Euro 2024. Ẹ darapọ̀ pẹ̀lú The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbò fọ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.